Ìwé Àìsáyà orí 58 ẹsẹ̀ kìíní. Kókó ìtí ṣe wàásù náà ni pé ké rárá má sì ṣe dákẹ́. Àṣẹ Ọlọ́run fún gbogbo ìran ẹ̀dá ènìyàn òun ni wípé a ní láti ké rárá, a kò sì gbọdọ̀ dákẹ́. A ní láti fi ìrékọjá àwọn ènìyàn hàn wọ́n, kí a sì jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí èyí tí ṣe ẹ̀ṣẹ̀ wọn. Iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé lé gbogbo ọmọ adarí wọn lórí lọ́wọ́ ni wípé a ní láti jẹ́ kí àwọn ènìyàn ríran ríra wọn, kí wọ́n mọ ibi tí wọ́n kù sí nípa sísọ òtítọ́ jáde. Ṣùgbọ́n àwọn wo ni wọ́n fẹ́ ké rárá? Àwọn wo ni wọn kò ní bìkítà fún èyí tí ṣe ẹ̀mí wọn? Àwọn wo ni wọn kò ní bìkítà fún ìdílé wọn? Àwọn wo ni wọ́n ní ìgboyà tí wọn kò ní tìtorí pé ọlá àbí owó àbí ipò tàbí a ó bá ní ṣọ̀rẹ́, tí wọ́n ti ṣetán láti ké rárá, láti fi ẹ̀ṣẹ̀ àti àìṣedédé ìran ẹ̀dá ènìyàn hàn? Nítorí pé Bíbélì pàápàá sọ, ó ní ẹnikẹ́ni tó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí òun ni yóò rí i. Àwọn wo ló ṣetán láti sọ ẹ̀mí wọn nù nípa kíkìlọ̀ fún gbogbo aráyé, nípa kíkìlọ̀ fún gbogbo ọmọ adarí ìran ẹ̀dá ènìyàn? Àwọn wo ni ẹ̀mí wọn ò jọ lójú? Àwọn wo ló ti ṣetán láti la iná kọjá, tí wọn kò bẹ̀rù ìdè àti ẹ̀wọ̀n, tí wọn kò bẹ̀rù ìnà àti ìnira, ṣùgbọ́n tí wọ́n ti mú ọkàn le láti ṣe ìfẹ́ Ọlọ́run? Nítorí nínú ayé lónìí, òtítọ́ ṣọ̀wọ́n, owó lọ́wọ́ làwọn ọmọ ènìyàn ni wọ́n ra irọ́ àti ẹ̀tàn. Ẹ̀tàn ti gbòde, ẹ̀tàn àti irọ́ yìí pẹ̀lú àyíníké àti àgàbàgebè, ó ní Sátánì kó lọ́wọ́ tó fi ń ja ìjà ìkẹyìn láàrin àwọn aṣíwájú àti olórí orílẹ̀-èdè. Òtítọ́ sọnù, gbogbo ìran ẹ̀dá ènìyàn ni wọ́n fi irọ́ bo òtítọ́ mọ́lẹ̀, ni wọ́n ń tẹ òtítọ́ lójú mọ́lẹ̀, ni wọ́n ń gan òtítọ́ àti Ọlọ́run tó dá gbogbo. Àwọn wo ni yóò wá sọ òtítọ́ jáde? Nítorí kíké rárá yìí, òtítọ́ lọ́lọ́run fẹ́ ká sọ jáde. Nítorí òtítọ́ ni Ọlọ́run, òdodo ni, òun ni òtítọ́ àti òdodo tí ń gbé inú ẹ̀dá ènìyàn. Bíbélì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé òdodo àti ìdájọ́ òun la fi ìdí ìtẹ́ rẹ̀ múlẹ̀ nínú àwọn ọ̀run. Nítorí wípé àwọn tí a gbójúlé gẹ́gẹ́ bí aṣíwájú nínú ẹ̀sìn, àwọn wọ̀nyí pàápàá kò sọ òtítọ́ mọ́, nítorí ohun asán ayé, nítorí èrè, nítorí owó, nítorí ọlá, nítorí ipò àti àwọn ohun ìmúlẹ̀mófo ilé ayé yìí. Àwọn ènìyàn máa wí pé amúkun ẹrù ẹ wọ́, ó ní ìsàlẹ̀ òkè lẹ́ ń wo ẹ wò sàlẹ̀, àti ìsàlẹ̀ ló ti wọ́ wà. Nígbà tí ìpìlẹ̀ ti wọ́, kí wá ni àwọn ọmọlẹ́yìn fẹ́ ṣe? Nígbà tí àwọn aṣíwájú àti olórí ẹ̀sìn ìgbàgbọ́ tí wọn kò dúró nínú òtítọ́, tí wọn kò sọ òtítọ́ jáde, tí wọ́n ń gan òtítọ́, tí wọ́n ń tẹ òtítọ́ lójú mọ́lẹ̀, tí wọ́n ń fi irọ́ àti ẹ̀tàn bo òtítọ́ mọ́lẹ̀. Mélòó mélòó wá ni àwọn ọmọlẹ́yìn wọn? Nítorí náà àkókò tó. Bíbélì wípé ẹ kọjú sí èṣù yóò sì sá
fún yín. Ọ̀nà kan ṣoṣo tí a fi lè borí èṣù àti ọgbọ́n ẹ̀wẹ́ rẹ̀ àti àrékérekè rẹ̀ ni sísọ òtítọ́ jáde. Àmọ́ ohun kan tí a ń láti mọ̀ ni wípé asòtítọ́ ìlú ìkà ìlú ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣetán láti sọ òtítọ́ jáde, wọ́n ní láti múra sílẹ̀ fún ìyà, fún ìdè, fún ìnira, ṣùgbọ́n kí wọ́n má ṣe ka èyí sí nítorí ohunkóhun tí wọ́n bá là kọjá kò tó èrè àti ògo àti ìyanu tí ń dúró dè wọ́n nínú ìtẹ́ ògo ọ̀run. May the Lord bless His words.